gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nínú ọ̀rọ̀ wípé ìtàn kìí tán o, ìtàn kìí sì gbàgbé. Ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ìtàn ní dà bó bá dọ̀la. Ohun tá a ṣe lánàá ó ti dìtàn lónìí títí láéláé ni. Òfin máa ń sọ wípé ká gbáyé ká ṣayé rere o, ká gbáyé ká ṣayé pẹ̀lẹ́, ká sì máa sọ ohun tá a máa wí, ohun tá a máa sọ, torí pé yóò padà dìtàn. Ìwé ìròyìn kan jáde ní ọjọ́ 25 oṣù kẹta ọdún 1991. Òun ni mo fẹ́ mú wá fún yín kájọ gbọ́, léyìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé aáwọ̀ àárín Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kìí ṣàná, kìí ṣòní, kódà kìí ṣèjẹta, ó ti wà tipẹ́. Ṣùgbọ́n ohun tí mò ń béèrè ni wípé ìgbà wo gan ni yóò wá sópin? Ìgbà wo ni èmi làgbà ìwọ kọ́ làgbà, ìwọ kọ́ làgbà èmi làgbà? Ìgbà wo ló máa dópin láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀? Gẹ́gẹ́ bó ṣe jáde nínú ìwé ìròyìn ọ̀hún ní ọjọ́ 25 oṣù kẹta ọdún 1991. Wọ́n ní kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ nígbà náà, ọba Okùn Adésíjú-Adé Olúbùṣe kejì Ọọ̀ni tilé Ifẹ̀, wọ́n lọ sọ pé I can fire you. Ó ní òun lè pa Aláàfin jẹ, gẹ́gẹ́ bí kábíyèsí ọba Okùn Adésíjú-Adé ṣe sọ nígbà náà. Ìwé ìròyìn yẹn ní Aláàfin náà dákẹ́ o, Aláàfin náà dá padà fún Ọọ̀ni tilé Ifẹ̀. Wọ́n ní Aláàfin sọ wípé Ọọ̀ni lọ́nà 1000, kí ni 1000? Ẹgbẹ̀rún kan, pé kò tó bẹ́ẹ̀ láti dá lọ́nà tàbí láti sọ pé bò ní tòun. Kí wá ni ó fà á táwọn ọ̀rọ̀ yìí fi ń jáde láàrin àwọn ọba méjèèjì yìí? Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yẹn ṣe kọ nígbà náà, Newswatch lọ́dún 1991 ọjọ́ 25 oṣù kẹta. Gẹ́gẹ́ bí ó ṣe jáde, Obas at war, I can fire you, says Ọọ̀ni. 1000 Ọọ̀nis cannot fire me, says Aláàfin. That Okùn Adésíjú-Adé, the Ọọ̀ni of Ife, and Lamidi Adéyẹmí, the Aláàfin of Ọ̀yọ́, are not the best of friends is not a secret. The squabble between the two have always centered on who take precedence over the other. But the rivalry took a different dimension on March 9, when, during the conferment of a chieftaincy title on Tom Ikime, chairman of the National Republican Convention (NRC) at Ile-Ife, Síjú-Adé threatened to dethrone Adéyẹmí, if not to prove that the Ọọ̀ni is superior to the Aláàfin. The crown on the Aláàfin of Ọ̀yọ́'s head, which qualifies him to be a traditional ruler, was given to him by the Ọọ̀ni of Ife. Ọọ̀ni declared, I can withdraw his crown by invoking the special power conferred on me at the temple of Odùduwà, and he will become an ordinary citizen of this country. End of quote. Síjú-Adé's chest thumping was apparently a response to the protest from the Aláàfin on March 4 to Abdulkareem Adisa, the Ọ̀yọ́ state governor, over the
propriety of the Ooni's decision to convert the title of Akinrogun of Yoruba land on Ikimi. Adeyemi claimed the title was a military title of the Egba nation in the pre-colonial days, and therefore it was a breach of tradition for the Ooni to confer it on anybody. As expected, Adeyemi did not let the Ooni's threat go unchallenged. Certainly, 1,000 Oonis put together cannot dethrone the Alaafin. Alaafin fired back. In a statement issued March 12, the Alaafin, who described the Ooni's threat as the blasphemy of the year, said he does not rule at the mercy of the Ooni. It pleased God, the King of Kings, the wish and determination of my people, and well-meaning Nigeria to put me on the throne of my forefathers, and it is with him, Allah, that all powers and authority lie, he said. The Alaafin ended the 10-page statement by calling on President Ibrahim Babangida and Adisa to give a serious warning to Sijuade to stop provocative statements likely to cause a breach of peace. Before resting his case, Adeyemi fired a parting salvo. He said, "The Ooni is not a direct descendant of Oduduwa, the father of Yoruba people. He, Ooni, is not a son of my father, Oduduwa." Backing the Alaafin's claim, a source who want to remain anonymous told Newswatch, and I quote, "Oduduwa did not leave any of his children in Ile-Ife. The Ooni was just someone who looked after Oduduwa's luggage, but he is not his son." The source added that the fact the Alaafin goes to Ile-Ife to obtain his word of office does not mean that the Alaafin is inferior to the Ooni. Traditional demands that Ile-Ife be the cradle of the Yoruba people, where Oduduwa had lived, is where some traditional rites have to be performed. The source further explained, but the Ooni has always argued that he is the traditional head of the Yoruba land, as such, superior to all other traditional rulers. My power to issue crowns, which is even greater than the awarding of chieftaincy titles, is universal and unique in Yoruba land, and no individual or council can query me, Sijuade said. He added, "As the Ooni, I am regarded by Yoruba in the diaspora as their traditional father." Though the two rulers appear to be underplaying the political undertone of the present controversy, observers believe that behind it all is the present political dispensation in the country. The immediate problem started in October 26 last year, that is in 1990, when the National Executive of NRC, led by Ikimi, refused to visit the Alaafin, who was waiting in his palace in Oyo. Adeyemi, who is said to have a soft spot for the NRC, was disappointed, though Ikimi later sent a delegate to placate Adeyemi. The Oba was not satisfied. Sijuade, on his part, is said to lean forward the Social Democratic Party, SDP. It does appear natural for Adeyemi to feel he was
losing out when the Ooni announced his intention to honor Ikimi with a title. The wordings of his letter of March 4 to Adisa said all. The Ooni is interfering in the interim workings of the two political parties in a solid way that suggests that either side of the coin lie is the king maker. Ohun tí mo mú wá fún yín yẹn lẹ́yìn tí ó ń ṣàlàyé bí àwọn ọba méjèèjì ìyẹn kábíyèsí Ọ̀ọ̀nìtìlẹ̀-Ifẹ̀ àti kábíyèsí Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́ nígbà náà bí wọ́n ṣe wojú ara wọn bí wọ́n ṣe ń tàn síra wọn ìyẹn ní nǹkan bí ọdún 1990 sí ọdún 1991. Ohun tí a gbọ́ pé ó wáyé tàbí tá a lè sọ pé ó fa ìtànsí nígbà náà ó ní àsìkò òṣèlú láti yan àwọn èèyàn sípò òṣèlú nígbà náà. Ààrẹ ni o, ọmọlẹ́gbìmọ̀ asòfin aṣojúṣòfin ni o, ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà ni o, àwọn gómìnà ni o, láti yàn wọ́n sípò nígbà náà tó sì jẹ́ wípé ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní wọ́n fẹ́ dàbí pé àwọn ọba yìí ò ní wọ́n fara mọ́. Ṣùgbọ́n lásìkò náà ó ní kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ nígbà náà ìyẹn ọba Ọ̀kùn Adésíjú Adé Olúbùṣe kejì Ọ̀ọ̀nìtìlẹ̀-Ifẹ̀ ó ní wọn náà tún wá rò wípé àwọn fẹ́ fi oyè ńlá àwọn fẹ́ fi dá Ìkìmì àwọn fẹ́ fi dá lọ́lá ìyẹn oyè Akínrógun ilẹ̀ Yorùbá, Akínrógun of Yorùbá land. Aláàfin bá ní kí ló dé, agbára rẹ̀ ò tó bẹ́ẹ̀ o, agbára Ọọ̀ni ò fi ẹnìkankan jẹ oyè tó bá ti ní í ṣe nílẹ̀ Yorùbá pàápàá jùlọ bíi ti Akínrógun. Aláàfin tìlú Ọ̀yọ́ náà bá ṣe kí ni o, àná bá fọn mú gbàgbéra pé lójú ayé àwọn kọ́, kí ló dé, èyí ti jẹ́ èyí ti ṣe. Gbogbo ọ̀nà láti má jẹ́ kí Ọ̀ọ̀nìtìlẹ̀-Ifẹ̀ kó fún Ìkìmì ní oyè yẹn ó ní Aláàfin sán eré rẹ̀ yọ sá nígbà náà. Tí mò ń sọ ni wípé ojùmí yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti wà tipẹ́ láàrin àwọn ọba méjèèjì yìí. Ẹ wá tìgbà náà títí dásìkò yìí tán tó túnra rẹ̀ kọ bẹ́yìn náà gbọ́ síbẹ̀ rí tó ń lọ. Eléyìí tó tún wá ń ṣẹlẹ̀ yìí eléyìí tó wá fẹjú yẹkẹtẹ ju ti gbogbo ìgbà tá à ń sọ yẹn lọ, látàrí wípé gbogbo ìgbà náà ṣe pé ò tí ì sí social media báyìí, ẹnu àwọn newspaper kọ̀ọ̀kan àti àwọn iléeṣẹ́ rédíò kọ̀ọ̀kan tìjọba nígbà náà òun ni wọ́n ń gbé, òun ni wọ́n ń sọ. Ṣùgbọ́n lásìkò yìí tó wá jẹ́ pé ayé ti di ayé social media tó jẹ́ pé kéèyàn mọ́ ti sọ gbogbo ayé ti gbọ́, kéèyàn mọ̀ sí tán nínú ilé rẹ̀ gbogbo ayé ti gbọ́, gbogbo ayé ti mọ̀. Ilé tó wá jẹ́ kí aáwọ̀ yìí láàrin àwọn ọba méjèèjì yìí kó tún wá fẹjú yẹkẹtẹ sí i. Ṣùgbọ́n ìbéèrè mi ni wípé ìgbà wo ni aáwọ̀ yìí máa dópin? Ìgbà wo ni ojùmí yìí máa dohun ìgbàgbé láàrin àwọn ọba méjèèjì? Àlàáfíà tí ó fi jọba, tí ìṣọ̀kan tí ó fi wà, tí àjọṣepọ̀ fi wà láàrin àwọn méjèèjì, tí lọ síwájú tí ó fi máa bálẹ̀ Yorùbá. Torí pé ohun tí mo mọ̀ ni wípé tí ó bá sí àjọṣe, tí ò sí fẹ́, tí ò sí rẹ́pọ̀ láàrin àwọn ọba méjèèjì yìí àti àwọn ọba ilẹ̀ Yorùbá yòókù, ó nira díẹ̀ láti jẹ́ pé kílẹ̀ Yorùbá kó ní tẹ̀síwájú jù báyìí lọ. Ìrèé tí mo fi ń béèrè wípé ìgbà wo ni àlàáfíà ó jọba láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀nìtìlẹ̀-Ifẹ̀? Ẹ fi èrò àti ìwòye tiyín
ẹ fi ṣọwọ́ sí wa kí lọ́nà àbáyọ tẹ́yìn rò kí ni àtúnṣe tàbí ọ̀nà àbáyọ tálàáfíà tí ó fi jọba láàrin àwọn ọba méjèèjì yìí kí lẹ rò pé ọba alákọ̀ọ́kọ́ lè ṣe Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ kí lẹ rò pé ọba kejì Aláàfin tìlú Ọ̀yọ́ lè ṣe tálàáfíà ó fi jọba àwọn wo lẹ rò wípé wọ́n lè dá sọ̀rọ̀ yìí tí ó fi lodò lọ́mú mi tí ó fi di tí àlàáfíà ó fi padà jọba láàrin àwọn méjèèjì ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí á kà á o á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ sí ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ sí ń gbọ́ wá ẹ bá ní pín ẹ bá ní ṣíà rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yìí. ó ṣe ṣiṣẹ́ ó ṣe sí gbogbo ẹlẹ́ tó bá mi fà yìí ó ṣe bẹ̀rẹ̀ wọ́n ọjà tí bọ́ọ̀sì ọjà tí bọ́ọ̀sì ọjà tí bọ́ọ̀sì kò sí wàhálà. bàbá ìtìjẹ́ bàbá olóyè kí ló dé. láyé láyé rẹ tó bá tún olóyè mi tó bá olóyè mi ní tá a bá dé ṣé ojú rẹ fọ́ ó rí náà bí ó rí náà bọ́jà tí bọ́ọ̀sì mọ́ mi lára. yàrá bọ́ọ̀sì ìwọ lọmọ tó lò. ìyá àjìkẹ́ ìyá àjìkẹ́ òtítọ́ bàbá olóyè mò ń gbọ́ bàbá olóyè bàbá àgbàlagbà sì là ń pè yín ṣé àgbàlagbà mi nìyí dákun ṣé fúláàtì rẹ débi sọ débi wọlé ìyá jẹ olóyè èmi ní ṣe tọ́jà ti bọ́ọ̀sì. bàbá olóyè ilẹ̀ ní stéèjì tá ilé tó yà sẹ́rú ẹ̀ lè mọ́. bàbá aládùn àmọ́ ń fọ ọbẹ̀ ẹsẹ̀ bọ̀ ṣé bí ìgbà ibi tẹ̀mí dé kò yẹ kí n ṣerú ẹ̀ máa bì ẹ ti jẹ́ ọ lọ kò sí ti fẹ́ fi wọ́n ṣe sórí wọ̀ ọ wọlé bọ́ọ̀ṣẹ̀ wọ́n bá gbogbo ìlú àti tani gbogbo yóò fi hàn ẹlẹ́sùn ni ọ́ ẹlẹ́sùn ni wọ́n mọ̀kùn ẹlẹ́sùn ni ọ́ ọjà ti bọ́ọ̀sì tó ọjà tó ti bọ́ọ̀sì. bá gba fúláàtì rẹ lọ tí n bá lọ ká ìyàwó rẹ mọ́ mi ìbà nǹkan jẹ́ ìwọ ló ní ọmọ ẹ lọ àbí ìwọ ọmọkùnrin olórí burúkú yìí ọmọ ẹ̀gbọ́n ló sì ní ọ tọ́jà ti bọ́ọ̀sì mọ́ mi lára tó rọ́jà ti wọ́n náà owó ni owó ẹnu ọkọ. ọlọ́mọdé bọ́ọ̀sì ẹ pa ọlọ́mọdé bọ́ọ̀sì àmọ̀pẹ̀ báyìí pé ọjọ́ orí yìí tún ẹ tún ṣerú pé ẹ rí bó gbogbo ẹ̀ bó ṣe rántí wàhálà àwọn tá a jẹ́ ọ̀dọ́ kan kò rántí tó báyìí. wàhálà tiẹ̀ nù èmi kọ́ ọmọ kó bọ̀ ẹ mọ̀ jẹ́ pariwo já pariwo já pariwo ó ti kọ́ bá bí àmọ̀pẹ̀ bọ́ bàbá olóyè ẹ mọ̀ jẹ́ pariwo ni mo nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ yín ni àní mo nílò ìrànlọ́wọ́ yín ni ẹ dákun ẹ jọ kílẹ̀ lò tí gbogbo kí ni ìfi ojú rẹ fọ́ o wo lè kó wẹnu ọkọ o rẹ́stù rẹ́stù ultimate bitters o rí ọkọ fagurunu ọkùnrin bá ń ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ lórí obìnrin wọ́n bá gbélé ìrora o rí ni o rí mo ṣe dúró ọmọ pé bá bí yóò bọ̀ bí ẹ ṣàlàyé délẹ̀ fúnlẹ̀ ṣé bí o náà lẹ lò ó ń bolo lálọ́ ó ń bolo ikú fẹ́ ní sùúrù ikú fẹ́ pọ̀ ó fẹ́ mú ó fẹ́ pa ìwọ ọmọkùnrin ó lé ẹran lọ kò sí wàhálà mú òmùkú tí ọkọ ẹ pa mí yé